Èmi náà ni ọ̀rọ̀ náà ni àṣà náà ni èdè náà ni ṣe é gbọ́ mi èmi tún ni. Yeah, I'm MJT, popularly known as Májẹ̀mú Tuntun. Pé máa jẹ́ nìyẹn. Mo wá location lẹ́nu ni kí náà ṣe ń bíbá ẹ̀ lẹ́nu. Kò yé mi o, ó dà gbọ́dọ̀ pé à ń shoot movie ni. Kí wá lórúkọ movie tá à ń shoot lẹ́nu? Movie yẹn ló ń pè ní War. Location yẹn mo wà B.T.S làwọn èèyàn mọ̀ mí sí location yìí o. Kò sí nǹkan tí mi ò lè ṣe àrà tuntun máa tún gbé jáde. Lọ́tẹ̀ yìí ó yẹ jẹ́ ká wọ ọbẹ̀ ká wọ nǹkan tó ń ṣẹlẹ̀ lókè náà. Lẹ́gì, kúrò. Yes, mo ti wà ní location yẹn already. So jẹ́ ká wá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn artist tó wà ní báyìí. Báwo ni iṣẹ́ yẹn gangan ṣe rí? No, let's go. Mo tún kàn rán àwọn sójà ní báyìí. Follow me. Yes, Oga Money sir. Permission to ask you a question sir. Yeah, one of the very question lọ́wọ́ àwọn sí. Now, Oga mi má bínú. Fíìmù tó ń ṣe ń bá lọ́jọ́ tó ní. Kí lórúkọ movie yẹn? War. Hey! Mi ò gbọ́rọ̀ eléyìí o. This is my very first time máa kọ́ gbọ́rọ̀ title by. Wọ́n ní Ogun òun la ṣe ń bá lọ́jọ́ tó ní. Ẹ má bínú. Irú wo lẹ partake nínú iṣẹ́ yẹn? Aki. Wọ́n ẹlẹ́tẹ̀ wọ uniform. Ayé ní uniform àti wọ́n yìnbọn nínú ẹ̀ ni. Ìbọn pọ̀ náà. Wow, that is why it is. Ogun gangan ni. Kọ́ wá ní Ogun. Ogun ni. Until you wash it. Àṣìwárí location yẹn mi ti fẹ́ kẹ́ lọ because tẹ́ bá kúrò ńbẹ̀ ẹ máa miss ẹ o. Now ẹ jẹ́ kí n ti lọ rá àwọn ọ̀gá mi kan. Yà ẹ̀yin ọ̀gá mi ẹ má bínú sá. Yes, Ọlọ́run wá ṣe lénìí mo bá Táyé Kẹ́hìndé pàtó àwọn Táyé àti ọ̀run wá. Ẹ jọ̀ọ́ má bínú nínú iṣẹ́ tá a ṣe lọ́jọ́ tòní tí wọ́n pè ní War Ogun. Mo fẹ́ kẹ́ sọ fún àwọn ará ilé ipa wo ni àti ipa olè yín náà kó nínú iṣẹ́ yẹn. Ẹ bá mi sọ fún àwọn ará ilé. Ogun là ń yà wọ iṣẹ́ tó lé ní tó bá ti jáde àwọn tó bá rà ìran rẹ̀ dì kan ṣùgbọ́n kí ìran rẹ̀ má bàa dì kan ṣáà gbọ́ ra àlàó lè mí jà jẹ́ǹkìtì. ó sọ pé ẹran ẹ̀ ọdí kan ó sọ pé ẹran ẹ̀ ọdí kan. ọmọ ìrẹsì ẹ̀ ló dì kan ìran rẹ̀ ó dì kan àlàó lè mí jà jẹ́ǹkìtì ìrajà lẹ́nu gbogbo àwọn ọba kan yìí máa àwọn tó bá tẹ̀ kókó kíkó rẹ̀ lẹ́yìn àdàbà ní ọba Ogun là ń yà lọ́wọ́ ẹ̀ ní orúkọ. Àmì wọ́n ti ní Ogun là ń yà lọ́wọ́ àní àbókí. Wọ̀ nínú ìmọ̀lá ìṣẹ́wó October amugun alágò mẹ́fà the one and only five man lókè náà gilẹ̀ Sunday summer gírẹ́fì kọ́pì lẹ́sẹ̀kẹsẹ̀ àbókí olówó èmi lẹ̀ ní tọ́ḿbù ẹlẹ́nu bí ìgò epo ta ló ń tàgbó ni mo ṣe àwọn ayé fẹ́ fún lóògùn eku irọ́ ni wàá ti máa gbọ́. ẹ má pọ̀ mọ́ tí ò fẹ́ kú. Yorùbá lọ́sọ̀rọ̀ tó kọ́ àwẹ̀ tó sọ pé àgbẹ̀ wa búra bí èmẹ̀rẹ̀ ọba ṣe rí. àgbà wa búra bóyá ọba ṣe rí. Àbókí yẹrí nígbà tí ẹyọ kìíní jáde ó dàbí oúnjẹ táwọn ọlọ́dẹ máa ń lò ní ìlú wa sọ fẹ́ yọ ẹ̀rú kọ́kọ́ máa fẹ́ sá lọ ni. ó fẹ́ jọ pé onídèédé o ṣàwòrò dèédé Ọ̀ṣun Ọ̀ṣun ní èdè ìpàgọ́ ọ̀gbọ́n èdèrèdè èrè yìí jọ̀gbọ́n ó tún jàgùtà o padà nídìí wa mọ̀ kọ́tà díẹ̀ ó tún ní nǹkan nìkan. tó bá ti jáde mi ò fẹ́ kẹ́ mí sẹ́ ẹ ti rí àwọn comedian tó wà ń bẹ wọ́n lè tún yàtọ̀ sáwọn comedian tó ti máa ń tẹ́lẹ̀ don't miss it grab your cup bí wọ́n tó jáde. This one no be comedian àwa ní apani ayakila for sorrow apani lẹ́rìn. A ṣì wà nínú location yẹn àti kúrò náà mo ti ti rí kọ́nà àwọn artist wa ń bí báyìí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu o mo ti ń wá artist ti pẹ́ kí wọ́n má jẹ́lẹ̀ lórúkọ wọn ẹ jọ sáà ọ̀gá mi ẹ bí inú púpọ̀ stop mo yà yín lẹ́nu location ta wà yìí ẹ lè sórúkọ ẹ̀ fọwọ́ ara lè kí wọ́n lè mọ̀ ọ́ wà. ẹ̀rù kọ́dà kẹ́ wálé gan àmẹ́sì lè ṣe wèrè ṣùgbọ́n kẹ́ má yà torí tẹ́ bá yà ìyẹn di yábà lápá òsì tẹ́ bá wá ti rí èmi bàbá yín ẹrù jù ẹ jẹ́ tù torí pé wèrè lẹ́ ń ṣe ẹ ò ya wèrè kọ́ lọ́ máa fi wèrè ṣe wọn ẹ̀yin ní èmi fámi ẹ̀ wá mi tipẹ́tipẹ́ ẹ lọ sórí Facebook ẹ wá sí Instagram ẹ kẹ́ díẹ̀ mi ẹ máa bá mi níbẹ̀ lórí ni ó ṣe wà online ẹ wà social media 24/7.
ọ̀gá mi wá sí ya ẹ má bínú ọ̀gá ọmọ àjẹlẹ ní inú iṣẹ́ tá a ṣe lọ́jọ́ tó yìí kí ni role wo ni ẹ pa nínú ẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé tí àwọn èèyàn bá wo iṣẹ́ yín gẹ́gẹ́ bí ṣe play role yẹn wọ́n á rọgbọ́n kan bẹ́ẹ̀ kí ni nǹkan tẹ́lẹ̀ sọ fún àwọn aráàlú nípa iṣẹ́ yìí. ẹ ló lè fẹ́ kẹ́hìn máa yẹlé ní tilé toko ẹ mọ̀ ẹ pé àwọn èèyàn wò pé kẹ́hìn máa yẹlé kó ṣí gèètì lè kọ́ṣọ́ bí máa ń ṣe àbí kó ṣe kú àmọ́ nínú fíìmù tẹ̀ ń wò yìí olórí ẹbí lèmi fámákà mi ṣe olórí ẹbí bàbá bùkátà nínú àwọn kọ́lí. ètò ṣì ju géètì lọ ṣé o rò pé mi ní mọ̀ pé wà ní. ṣe é pọ̀. ètò ṣì ju géètì lọ yá lọ wá solutions. ẹ̀yọ́ DS ó ti wá interesting ibi mi ti ń dùn another artist wọlé. nítorí bàbá ìtẹ́sìn sọ̀rọ̀ pé téèyàn bá carry back tó bá carry front irú onítọ̀hún yẹn fún ẹ̀fọn rẹ̀ ó yẹ ní housewife ṣé lè tó òwe kò yẹ ní housewife lẹ́yìn ẹ̀rù lè fẹ́ kí wọ́n máa gẹ̀lé fíìmù tá à ń ṣe lọ́wọ́ ẹ ti gbé wọ́n ti ń create war. Ogun ni o. wọ́n ti ń create war o. ó ti níyàwó. wọ́n ti ń create war o. ó ṣì single ni mí o. ó ṣì single ni mí o àpọ́n ni mí mi ò láyà ń lè ẹ má dà tiritiri. ètò wà ní. ọkọ mi kí ló ń ṣe ń bí báyìí so ẹrù ẹ̀yà tó dúró tì lélẹ́yìí wo bá díẹ̀ sí tèmi náà ṣé tèmi ò dùn tiẹ̀ ṣé tèmi ò dùn tèmi lọ ni. ọ̀rẹ́ má fẹ́ràn sí. ìwọ náà wo bó ṣe rí. ọ̀rẹ́ má fẹ́ràn sí. aláìlẹ́ mi ò lè gbà ọ́. ọ̀rẹ́ má fẹ́ràn sí. ẹ dúró ọwọ́ wo mi náà yé. mo dáná ẹ gbà mí. Bẹ́ẹ̀ni. níbi wọlé ti ń ṣe yẹn. ẹjọ títọ́ Ọ̀ní sí mi. ẹ sí yìí o Síta sẹ́rí sí mi. ìrẹ́lẹ̀ náà kò ní ìyá ẹ fúlẹ́bọ̀ ìgbòho ìgbòho ṣẹ́ bẹ́ ṣé wò mí ìlẹ́yẹ tí mo bá lọ.